Kú dédé àsìkò yìí o ẹ̀yin èèyàn wa nílé jákèjádò gbogbo tí ẹ ti ń gbọ́ wa ìròyìn tí a mú wá sí tìgbẹ̀yìn olólùfẹ́ wa náà ni pé a ó máa ṣe àfihàn tí a ó sì máa dárúkọ àwọn òṣèrébìnrin àti òṣèrékùnrin Yorùbá tí wọ́n ní ìlera kan nínú àgọ́ ara wọn tí àwọn ènìyàn kò tẹ̀ mọ̀ wípé kódà wọ́n ní ìlera yìí nínú àgọ́ ara wọn, kódà tó tiẹ̀ tún jẹ́ wípé àwọn kan nínú àwọn òṣèré tí à ń sọ yìí wọ́n mórí bọ́ tọ̀ tí ó sì jẹ́ pé àwọn kan níṣe ni wọn ò mórí bọ́ o ṣùgbọ́n tó jẹ́ pé ẹlẹ́mìí ó padà gbá náà ni. Ẹ rọra bá mi fìdílé nǹkan kí n ra mọ́ gbé yín débẹ̀ lẹ́sẹẹsẹ kí sì mọ́ mú ìròyìn náà wá fún yín lẹ́kùnrẹ́rẹ́. Tọ́ ẹni àkọ́kọ́ tí máa kọ́kọ́ darúkọ òun náà ni Kẹ́mi Àfọlábí. Gẹ́gẹ́ gbogbo wa ṣe mọ̀ wípé Kẹ́mi Àfọlábí ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilẹ̀ wa. A bí ní ọjọ́ 28 oṣù kẹrin ọdún 1978 ní ìpínlẹ̀ Èkó. Sùn jẹ́ wípé níṣe ni ó lọ sí iléèwé ẹ̀kọ́ gíga ti yunifásítì ti ìpínlẹ̀ Èkó bákan náà tí ó sì kọ́ iṣẹ́ amòfin ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní law tí ó sì jẹ́ pé ó ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré. Ọ̀kan lára àwọn eré tí ó ti kópa òun náà ni Alágbára, Ọmọ Pupa, Obìnrin Alẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n ní ọdún 2022 òun náà ni òṣèrébìnrin wa tí à ń sọ̀rọ̀ yìí o ìyẹn Kẹ́mi Àfọlábí òun náà ni ó jáde síta láti sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ lórí àìsàn kan tí ó ń bá a fínra tí ó sì pe orúkọ àìsàn náà ní lupus tí ó sì sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé àìsàn tí ó ń bá òun fínra yìí ó sọ wípé òun ti ná owó gidigidi tí òun sì ti ná àwọn owó ribiribi tí ó sì tiẹ̀ tún sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé òun ti ná tó 40 mílíọ̀nù náírà kí ó tó di wípé òun padà bọ̀ sípò tí òun dìde padà lórí àkéte àìsàn yìí. Tọ́ ọ̀rọ̀ yìí náà ni ó bọ́ síta tí àwọn olólùfẹ́ rẹ̀ náà gbọ́, òun náà ni àwọn olólùfẹ́ rẹ̀ náà àwọn náà bá sùúrù mọ́ tí gbogbo wọn sì ràn án lọ́wọ́ láti rí i dájú wípé ó padà bọ̀ sípò. Tọ́ bí a ṣe wá ń sọ̀rọ̀ yìí o níṣe ni Kẹ́mi Àfọlábí níṣe ni ó ti ń padà kópa nínú eré tí ó sì padà sì ní ṣe eré. Tọ́ ẹlòmíràn tí máa tún máa dárúkọ òun náà ni Bísọ́lá Badmus. Gẹ́gẹ́ gbogbo wa ṣe mọ̀ bákan náà wípé Bísọ́lá Badmus òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilẹ̀ wa tí ó sì kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré tí ó sì jẹ́ ìlú mọ̀ọ́ká tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn akíkanjú obìnrin. Ṣùgbọ́n lẹ́yìn ọdún díẹ̀ òun náà ni ó jáde síta láti sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ lórí àìsàn kan tí ó ń bá fínra o tí ó pe orúkọ àìsàn náà ní àìsàn orí ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní encephalopathy. Ó sì tún sọ bí àìsàn yìí bí ó ṣe ń da òun láàmú gan gidigidi, kódà tí ó tiẹ̀ tún sọ bí àìsàn yìí bí ó ṣe mú ìpalára wá fún òun lọ́pọ̀lọpọ̀. Tọ́ ẹlòmíràn tí máa tún máa gbé sí wa létí òun náà ni Tító Àrínzìn. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèrékùnrin ilẹ̀ wa tẹ́lẹ̀ rí tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa bí ẹni mọ owó. A bí ní ọjọ́ 1 oṣù kẹwàá ní ọdún 1961 ṣùgbọ́n ní kan bí ọdún díẹ̀ òun náà ni ó bọ́ síta tí ó sọ ìdí pàtó gan tí ó fi yẹra díẹ̀ sẹ́yìn nínú ṣíṣe eré o tí ó sì sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé àìsàn kan náà ni ó ń bá òun fínra o tí ó pe orúkọ àìsàn náà ní àìsàn ẹ̀dọ̀ ìyẹn tí àwọn olóyìnbó ń pè ní liver diseases tí ó sì sọ síta fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé àìsàn tí òun sọ yìí o níṣe ni ó ti gba gbogbo dúkìá òun pátápátá tí òun tiẹ̀ ti ta gbogbo dúkìá òun lórí àìsàn yìí o. Ó ní lẹ́yìn ìgbà tí òun ti ta dúkìá òun pátápátá òun náà ni òun bá rọra palẹ̀ ara òun mọ́ tí òun sì padà sí ọ̀dọ̀ ìyàwó òun tí òun ra lọ farapamọ́ síbẹ̀ tí òun sì ń tọ́jú ara òun níbẹ̀. Ó ní dà pẹ̀lú bí àìsàn yìí bí ó ṣe fóun bá òun fínra tó ó ní níṣe ni ìyàwó òun o ó ní níṣe ni ó dúró gidigbí tí ó sì rí i dájú wípé òun bọ́ nínú àìsàn yìí o. Ṣebí àwọn Yorùbá náà ló sọ wípé kó mọ ní burúburú o kó mọ̀mọ̀ ku ẹnìkan mọ́ ni. Tọ́ ẹlòmíràn tí máa tún máa dárúkọ òun náà ni Tèmítọ́pẹ́ Ọ̀ṣọ́bà tí a tún mọ̀ sí Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà. Òun náà jẹ́ ọ̀kan lára àwọn òṣèrébìnrin ilẹ̀ wa tí ó sì kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré tí ó sì jẹ́ wípé lára àwọn eré tí ó ti kópa òun náà ni Ilé Owó, Ọmọ Ìyá, Àtidẹ́ǹtì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n lójijì òun náà ni Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà òun náà ló mọ̀ jáde síta sọ̀rọ̀ o tí ó sì sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé tọ̀ àìsàn kan tí ó pe orúkọ àìsàn náà ní jẹjẹrẹ ọyàn ó ní ó ń bá òun fínra o
tí àwọn olóyìnbó tiẹ̀ tún ń pè ní cancer of the breast, ó ní ó ń bá òun fínra. Ó ní kódà níṣe ni òun tiẹ̀ ti ná owó ribiribi tí òun sì ti ná ọ̀pọ̀lọpọ̀ owó. Ó ní kódà òun tiẹ̀ tún ti ṣe iṣẹ́ abẹ lórí àìsàn yìí o. Ọ̀rọ̀ yìí náà ni ó mọ̀ bọ́ síta tí gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ náà àwọn náà fọwọ́sowọ́pọ̀ láti ràn án lọ́wọ́, tí wọ́n sì rí dájú wípé ó padà bọ̀ sípò, sì rí dájú wípé ó dìde padà lórí àkéte àìsàn rẹ̀. Bí a wá ṣe ń sọ̀rọ̀ yìí o, Tọ́pẹ́ Ọ̀ṣọ́bà òun náà ti dúró lórí ẹsẹ̀ rẹ̀ o, tí ó sì ti dìde kúrò lórí àkéte àìsàn rẹ̀, kódà tó tiẹ̀ tún ti ń kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré. Mìíràn tí màá tún máa gbé sí wa létí òun náà ni Don Richard. Ó jẹ́ ọ̀kan lára àwọn òṣèrékùnrin ilẹ̀ wa tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa bí ẹni mọ̀wó. A bí ní ọjọ́ 14 oṣù kẹrin ọdún 1969, ṣùgbọ́n ní àkókò kan òun náà ni ó jáde síta láti sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé àìsàn kan tí ó porúkọ rẹ̀ ní jẹjẹrẹ ó ń bá òun fínra o. Lẹ́yìn ìgbà tí òun ti ná owó, tí òun sì ti ná gbogbo owó tán pátápátá, òun náà ni òun wípé òun bọ́ síta láti sọ fún gbogbo àwọn olólùfẹ́ òun o, tí ó sì tọrọ fún ìrànlọ́wọ́. Lẹ́yìn ìgbà tí ó jáde síta náà ni àwọn olólùfẹ́ rẹ̀ náà bá fọwọ́sowọ́pọ̀, tí wọ́n sì rí dájú wípé wọ́n ràn án lọ́wọ́. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí ó ṣe àìsàn ráńpẹ́ yìí, òun náà ni àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní gbé káàkiri, tí ìròyìn sì fi tó wa létí wípé níṣe ni ó ti jáde láyé o. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà yìí òun náà ni ó jáde síta láti sọ fún gbogbo àwọn ènìyàn wípé ni òun wà digbí o, wípé kò sí nǹkan kan tí ó ṣe òun o. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Àjàrà Lásìsì. Gẹ́gẹ́ bí wá ṣe mọ̀ wípé Àjàrà Lásìsì ó jẹ́ ọ̀kan lára àwọn ọ̀dọ́ òṣèré tí ó ṣẹ̀ṣẹ̀ ń bọ̀, tí gbogbo àwọn ènìyàn tiẹ̀ tún máa ń pè ní àǹtí Àjàrà. Ṣùgbọ́n lẹ́yìn nǹkan bí ọdún díẹ̀, òun náà ni àǹtí Àjàrà jáde síta láti sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ àìsàn tí ó pe orúkọ àìsàn náà ní jẹjẹrẹ tí ó ń bá a fínra o, tí ó sì ṣe ìjàmbá fún oyún tí ó ní. Kódà nígbà tí à ń sọ yìí gan, níṣe ni àwọn dókítà òyìnbó, àwọn oníṣègùn òyìnbó, níṣe ni wọ́n tiẹ̀ ń sọ nígbà náà wípé àwọn nílò láti gbé oyún náà jáde o. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ àti owó ribiribi tí wọ́n ná, níṣe ni ẹlẹ́mìí, níṣe ni ó padà gbà o. A rọ àwọn òbí rẹ̀ kí Ọlọ́run kó bá wa tù wọ́n nínú o. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Bámidélé Fátọ́pẹ́ Saint, tí àwọn ènìyàn mọ̀ sí Òkè Mẹ̀sí. Gẹ́gẹ́ bí wá ṣe mọ̀ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn adẹ́rìn-pòṣónú nínú agbo òṣèré, tí ó sì jẹ́ ọ̀kan lára àwọn òṣèré ilẹ̀ Yorùbá. Pẹ̀lú èdè ẹnu rẹ̀ gan náà ni àwọn ènìyàn tiẹ̀ tún fi gba tiẹ̀ dáadáa. Ṣùgbọ́n láìpẹ́ yìí náà ni a gbọ́ wípé ó jáde síta o láti sọ fún àwọn olólùfẹ́ rẹ̀ wípé àìsàn kan ó ń bá òun fínra o, tí ó sì ti ọ̀pọ̀lọpọ̀ owó. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó tí ó ná náà ni a padà gbọ́ wípé ní oṣù kejì ọdún 2026 tá a wà yìí, òun náà ni ó jáde láyé. Ẹlòmíràn tí màá tún máa gbé sí wa létí òun náà ni Jídé Kòsọ́kọ́. Gẹ́gẹ́ bí wá ṣe mọ̀ wípé Jídé Kòsọ́kọ́ ó jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ Yorùbá tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa bí ẹni mọ owó. A bí ní ọjọ́ 12 oṣù kìíní ọdún 1964 sínú ẹbí Kòsọ́kọ́ ní ìpínlẹ̀ Èkó. Kódà tí ó sì ẹ̀tún jẹ́ wípé ó jẹ́ ọ̀kan lára àwọn onírẹ̀lẹ̀ nínú agbo òṣèré. Ṣùgbọ́n láìpẹ́ yìí náà ni Jídé Kòsọ́kọ́ náà ni ó jáde síta láti sọ fún gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ wípé àìsàn kan wà nínú àgọ́ ara òun o, tí ó ń bá òun fínra, tí ó porúkọ àìsàn náà ní diabetes. Ó ní láti bí ọdún 1990 sẹ́yìn òun náà ni àìsàn yìí ti ń bá òun fínra o. Ó ní sì ti ná owó ribiribi. Ó ní kódà ní ọdún 2016 ó ní níṣe ni ó fi òun gidigidi o fẹ́ mú ẹ̀mí òun lọ. Ó ní ṣùgbọ́n òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. Ó ní òun sì tún dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn ènìyàn tí wọ́n ṣùgbà òun. Ó ní òun dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run dáadáa wípé òun dúpẹ́ gidigidi o wípé àìsàn yìí kò gba ẹ̀mí òun. Ẹlòmíràn tí màá tún máa dárúkọ òun náà ni Bàbá Sùwé. Gẹ́gẹ́ bí gbogbo wa ṣe mọ̀ wípé Bàbá Sùwé ó jẹ́ ọ̀kan lára àwọn adẹ́rìn-pòṣónú òṣèré ilẹ̀ Yorùbá
tẹ́lẹ̀ rí. Àti ó tiẹ̀ ti jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ eré náà ni bàbá Sùwé ti kópa tí ó sì máa ń dẹ̀rín pa àwọn olólùfẹ́ rẹ̀ tí ó sì máa ń rí dájú wípé òun mú ẹ̀rín bá ojú àwọn olólùfẹ́ òun. Àìsàn kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní diabetes òun náà ni ó mọ̀ bá bàbá Sùwé fínra o tó tà kó tiẹ̀ jẹ́ wípé níṣe ni gbogbo àwọn ènìyàn dìde sí bàbá Sùwé nígbà náà tí wọ́n sì sọwọ́sowọ́pọ̀ tí wọ́n ràn án lọ́wọ́ o ṣùgbọ́n lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú gbogbo àwọn ènìyàn ní ọdún 2021 òun náà ni a gbọ́ wípé ó jáde láyé. Ẹlòmíràn tí tún máa dárúkọ òun náà ni Lérè Pàímọ́. Gẹ́gẹ́ bí wá ṣe mọ̀ wípé Lérè Pàímọ́ òun náà jẹ́ ọ̀kan lára àwọn àgbà òṣèré ilẹ̀ Yorùbá tí gbogbo àwọn ènìyàn mọ̀ dáadáa bí ẹni mọ owó tí ó sì ti kópa nínú ọ̀pọ̀lọpọ̀ eré. Ìròyìn gbé wípé àìsàn kan ó ń bá bàbá wa yìí fínra o nínú àgọ́ ara wọn tí ó sì jẹ́ wípé níṣe ni wọ́n ti ná ọ̀pọ̀lọpọ̀ owó o jẹ́ wípé lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ owó tí gbogbo wọn ti ná àti tí bàbá gangan náà ti ná níṣe ni bàbá padà jáde láyé o. A ò mà ní rí jù báyìí lọ lónìí o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé ẹ má gbàgbé láti bá wa láìkì kẹ́ sì bá wa ṣíà rẹ̀.